ẹ̀yin èèyàn mi Ọlọ́run tún ti lo Pst Agbala Gabriel láti ran bàbá Alebiosu lọ́wọ́ o kódà inú mi dùn púpọ̀ fún àánú tí Ọlọ́run ní kí bàbá Alebiosu rí gbà lọ́wọ́ àwọn olólùfẹ́ wọn jákèjádò gbogbo àgbáyé láti ipasẹ̀ Pst Agbala Gabriel yìí. ẹ ṣé Ọlọ́run ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yìí 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 o Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run mo dúpẹ́ bàbá mo dúpẹ́ Ọlọ́run má dáwọ́ àánú dúró ní ayé mi ẹ̀yin dá fún mi náà Ọlọ́run ò ní dáwọ́ àánú dúró ní ayé mi gbogbo bí tẹ́ ẹ bá lẹ́ka sí wọ́n rà àánú bẹ́ẹ̀. Tẹ́ bá rántí pé fídíò tí bàbá Alebiosu ṣe jáde ní nǹkan bí ọjọ́ méjì sọ́jọ́ mẹ́ta sẹ́yìn báyìí ni wọ́n ti béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn pátápátá àwọn olólùfẹ́ wọn jákèjádò gbogbo àgbáláyé pé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n dìde ìrànlọ́wọ́ sáwọn nítorí pé wọ́n ní àìsàn kan wà tí ó ti ń yọ àwọn lẹ́nu ní àgọ́ ara láti bí ọjọ́ mélòó kan báyìí àìsàn yẹn gan ni wọ́n sọ wípé kò jẹ́ káwọn ó lè ṣiṣẹ́ mọ́ dàbí alára báyìí àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ní kí bàbá Alebiosu kí wọ́n rí àánú gbà láti ipasẹ̀ Pst Agbala Gabriel torí nínú fídíò eléyìí tí mo mú wá fún gbogbo wa tí àjìjọ wò tí mo máa play fún gbogbo wa yìí bàbá Alebiosu wọ́n rí owó tó 2.8 million naira Ọlọ́run ṣeun wọ́n rí gbà láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ wọn worldwide láti pàṣẹ Pst Agbala Gabriel kódà inú mi dùn gidi gan fún àánú eléyìí tí Ọlọ́run ní kí bàbá Alebiosu kí wọ́n rí gbà yìí ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa kí gan ni irú àìsàn tí ó ń ṣe bàbá Alebiosu ní àgọ́ ara tó wá fi di eléyìí tó ṣe wípé wọn ò lè ṣiṣẹ́ eré tíátà Yorùbá mọ́ dáadáa bíi tẹ́lẹ̀ àti pé báwo ni àìsàn yìí gan ṣe bẹ̀rẹ̀ báwo ló ṣe bẹ̀rẹ̀ sí wọn ní àgọ́ ara. Káàbọ̀ sórí ìkànnì Digi Naija Television tẹ́yin bá ṣe wá ń wò mí fún ìgbà àkọ́kọ́ ẹ máa bá mi tẹ̀ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí ẹ like fọ́nrán yìí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ láǹfààní láti máa bá mi fi èrò yín nípa tí mo mú wá ẹ máa bá mi sọ sí comment kẹsì máa bá mi share kó máa lọ sí gbogbo orí ayélujára ẹ̀yin èèyàn mi gẹ́gẹ́ bí mo ṣe wá ń sọ lọ story bàbá Alebiosu ó mà wà very very touching gidi gan o torí bàbá yìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí ń ṣiṣẹ́ eré tíátà Yorùbá ó ti tó bíi 45 years báyìí eléyìí tó sì ṣe wípé wọ́n ní àwọn ò rí nǹkan kan báyìí ní pàtó ní àṣeyọrí tí àwọn lè tọ́ka sí wípé àṣeyọrí tí àwọn rí gbéṣe for that 45 years lélẹ́yìí ó lágbára o eléyìí gbẹ̀nù tán kódà bàbá yìí tún ṣàlàyé wípé ní ìdí iṣẹ́ gan ni àìsàn yìí ló ti bẹ̀rẹ̀ sí àwọn wọn ní location làwọn wà lọ́jọ́ náà lọ́hùn tí àìsàn yẹn tí ó fi bẹ̀rẹ̀ sí àwọn lára eléyìí tó sì ṣe wípé láti ìgbà náà àwọn àìsàn yẹn ń yọ àwọn lẹ́nu ó máa ń bẹ àwọn wò tó sì ṣe wípé oògùn làwọn fi ń gbé ara tí àwọn ò sì lè ṣiṣẹ́ dáadáa kárakára bíi ti tẹ́lẹ̀ mọ́ ṣe mọ̀ pé gbogbo ìgbà tí bàbá yìí bá ti ń ṣiṣẹ́ taratara báyìí tọkàntọkàn ò ní wọ́n fi máa ń ṣe iṣẹ́ wọn wọ́n wá ṣàlàyé wípé àìsàn tó ń yọ àwọn lẹ́nu yẹn kò jẹ́ kí àwọn ó lè fi gbogbo ara gbogbo energy táwọn fi máa ń ṣeré tẹ́lẹ̀ kò jẹ́ káwọn lè fi ṣe iṣẹ́ mọ́ eléyìí tó sì ṣe wípé àwọn èèyàn gan wọ́n fẹ́ pe àwọn sí iṣẹ́ mọ́ nítorí wípé àwọn ò ní strength láti ṣe iṣẹ́ ọ̀hún dáadáa mọ́ bíi ti tàtẹ̀yìnwá ó lágbára o ẹ jẹ́ àgbàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu bàbá Alebiosu. ẹ̀yin èèyàn lẹ́ni ká gbéra pé bàbá ló kàn bàbá rèé bàbá ò gbọ́dọ̀ lọ ní ọwọ́ òfo a ti ṣe fún wọn láàárọ̀ close to 600,000 àwọn ẹ̀dá fún wọn ṣe mọ̀ oníkálukú náà ní tó ń ṣe lọ́tún àti lọ́sì bàbá wa wà níbí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ̀yin olólùfẹ́ bàbá Alebiosu bàbá fẹ́ bá wa sọ̀rọ̀ bàbá fẹ́ tajà wọ́n láwọn fẹ́ ní ṣọ́ọ̀bù ńlá káwọn máa tajà bàbá táwọn lẹ ti sọ̀rọ̀ yẹn fún mi ìjà wò yóò gbọ́. nǹkan tí mo sọ náà ni wípé bí mo ṣe wà yìí ó rẹ̀ mí. ó rẹ̀ yín báyìí. bẹ́ẹ̀ ni oògùn ni mo fi ń gbéra látìgbà tí wọ́n ti pè mí lápẹ̀ta àwọn èèyàn wa kí ń pè mí síṣẹ́ mọ́ mo wá nílò gbogbo àgbáyé ìrànlọ́wọ́ wọn. ẹni sùúrù ẹ ló rẹ̀ yín. bẹ́ẹ̀ ni. ó rẹ̀ yín. kí lẹ ṣe tó fi rẹ̀ yín báwo ló ṣe ṣẹlẹ̀. mo lọ ṣe fíìmù kan tí mo pe àgbáyé àjẹkù orò. ẹ lọ ṣe fíìmù kan. tó ń jẹ́ àjẹkù orò. àjẹkù orò yẹn là ń ṣe lọ́wọ́
ni ọwọ́ ẹnìkan gbiná bí tó ti ń tẹ̀sí ẹ̀tù wò èmi wá ní kí n di ọwọ́ yẹn mú kí n gbàdúrà fún mo kàn rí pé omi ń kán nímú mi ìgbà tí máa rí ló di pé ẹ̀jẹ̀ ló ń jáde ní imú mi àtẹnu mi láti ìgbà náà ló ti di pé wọ́n bẹ̀rẹ̀ sí gbé mi káàkiri títí tí mo fi parí iṣẹ́ yẹn tó bá gbé mi lọ bìkan tí n bá dé padà tó bá ná Alebiosu ṣé mo ti wà òkè tí n bá ló yà pé kí n tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí ẹ̀jẹ̀ àbúrò mi ó wà níbẹ̀. so ẹ̀jẹ̀ ń yọ nímú ẹ̀jẹ̀ dẹ̀ ń yọ lẹ́nu mi. ṣé bàbá ṣé up till now. lẹ́ẹ̀kọ̀ọ̀kan ló máa ń wá nísìn ó ti stop àmọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan nísìn kíní yẹn ṣì máa ń sọ mí wò tó jẹ́ pé mo lè sùn tí n bá máa jí nǹkan rí pé ẹ̀jẹ̀ ti stay ní aṣọ mi máa fọkàn máa rí pé imú mi ni ẹ̀jẹ̀ tún ti jáde máa tún lọ lo àwọn oògùn tó sọ pé kí n lò òun ni mo fi ń gbéra àwọn èèyàn wàá pè mí síṣẹ́ mọ́. àwọn èèyàn pè é síṣẹ́ mọ́. torí pé wọ́n rí pé tí n bá ti débi iṣẹ́ yẹn mi ò kí ń lókun èmi dẹ̀ rí mi ò mú àtì jẹ́jẹ́ àwọn tó bá ń wo fíìmù mi máa rí pé mi ò lè àtì jẹ́jẹ́ àfi kí n fi action sí òun ni mo fi náwọn olólùfẹ́ tèmi tí wọ́n pọ̀ wọ́n mọ̀ pé action man ni mí báyìí mo ti wá nílò ìrànlọ́wọ́ wọn torí ohun tí mo rò ní pé tí n bá ń ba lọ báyìí báwo ni mo ṣe fẹ́ máa gbọ́ bùkátà ìyàwó àtọmọ máa sanwó ilé máa sanwó iléèwé mo ná àwọn ọmọ tó ti dàgbà mo ná àwọn kéékèèké tí máa sanwó iléèwé wọn ó ní mo ṣe wá ń bẹ gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri ọdún mẹ́rin àgbáyé mo fẹ́ máa tajà pé tèmi náà bá ní ṣọ́ọ̀pù ńlá kí n máa tajà tí n bá ń jí láàárọ̀ máa máa lọ bẹ̀ tí n bá tiẹ̀ lágbára àti iṣẹ́ tó le mọ́ ṣe bí màá máa lọ bẹ̀ màá máa jókòó àwọn tó bá dẹ̀ fẹ́ rajà máa dìde màá máa tajà fún láti máa gbọ́ bùkátà àwọn èèyàn mi mo bẹ̀ gbogbo àgbáyé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. ẹ ṣé Ọlọ́run ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yìí 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 o Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run mo dúpẹ́ bàbá mo dúpẹ́ Ọlọ́run má dáwọ́ àánú dúró nínú ayé mi ẹ̀yin tẹ́ ń fún mi náà Ọlọ́run ò ní dáwọ́ àánú dúró nínú ayé mi gbogbo bíi tẹ́ ẹ bá lẹ́ka sí wọ́n ráàánú bẹ̀ ẹ̀rọ àánú bí iṣẹ́ yín ẹ̀rọ àánú bí gbogbo ẹ ṣàánú fún mi. bàbá ti wà ní 1,011,000. 1,011,000. bàbá ẹ ti kọ́ wà ní ẹ ti kọ́ kíra yín kú oríire ẹ ti kọ́kọ́ di mílíọ̀nìà báyìí ẹ ti kọ́ di mílíọ̀nìà báyìí ẹ ti kọ́ di mílíọ̀nìà báyìí ná ẹ ti wà ní 1 million ẹ ti di mílíọ̀nìà báyìí ná ẹ ti kọ́ wà ẹ ti kọ́ di mílíọ̀nìà báyìí ná ẹ dúpẹ́ ná. ẹ ṣé mo dúpẹ́ o kò ní tó ń bẹ a máa pọ̀ sí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ni mo bẹ̀ yín mo rawọ́ ẹ̀bẹ̀ sí yín ipe ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí gbogbo làálàá mi kó já sásán gbogbo wàhálà mi kó má já sásán kí bá dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa mo bẹ̀ yín ni mo bẹ̀ yín wá tọdún tí mo ní mo ti wà ó ti pé 45 years tí mo ti ń ṣiṣẹ́ yìí ó ti pé 45 years ẹ ṣàánú mi ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá mi lẹ́nu ẹ jọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá mi lẹ́nu ìwọ wò pé kí ni kókó mi lóòótọ́ ẹgẹ́ mi náà bìrà mi léèrè pé kí ni kókó mi láti 45 years ibi mo lè tọ́ka sí náà ní sáìtì tí mo mú àwọn Agbala Gabriel lọ lẹ́nu ibi tí mo tún bá dé ní ẹ̀ kò ságbára mọ́ kò sí ọkàn kò ságbára kò sí ọkàn àìmọye ìgbà ló jẹ́ kó oúnjẹ tí n bá ti jẹ láàárọ̀ ó tún dijọ́ kejì kí n tó jẹun màá ṣàmà dùkọ́ àwọn mi jẹ táwọn bá ti jẹ màá lè mi kò sí wàhálà Ọlọ́run máa ṣe àìmọye ìgbà ní máa yí sáàwẹ̀ láì ṣe pé wọ́n yan àwẹ̀ fún mi ní church Ọlọ́run mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kú báyìí ẹ má jẹ́ kú báyìí ẹ má jẹ́ kú báyìí mo bẹ̀ yín mo rawọ́ ẹ̀bẹ̀ tí mo fi ń bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ yín mo fọlá gbogbo tẹ́ máa jẹ láyé mo fi bẹ̀ yín àti Christian àti Muslim àti gbogbo ènìyàn pátá ni mo bẹ̀ pé ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi tẹ́ bá lọ wo àwọn iṣẹ́ mi ẹ rí i pé èmi náà ń fara ṣe mo ń fara ṣe kò sẹ́ni tó máa wo fíìmù mi tí ò ní láìkẹ́ gba Alebiosu is a good actor mo ráwọn tó máa sọ fún mi pé tí ìbá sínú fíìmù àwọn òkì máa ń wò ó àwọn ò ní wọ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi ẹ má wò mí rọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi àánú ni mo béèrè àánú ni mo béèrè Ọlọ́run
ẹ bá ń gbé kọ yẹn 070 ẹ bá ń gbé bàdé. irú ayé wo ni mo wá 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 ẹ̀ẹ́dẹ̀jọ́ ṣàánú mi ẹ má jẹ́ kí n kú ẹ má jẹ́ kí n kú àwọn kan dúró wọ́n dúró pé kí n kú wọ́n dúró pé kí n kú àìmọye ìgbà tó máa jíjẹ́ fún mi ṣọ́ọ̀ṣì wọ́n ní èmi ń sáré kó lè dá fún mi àwọn kan sọ pé kí ló ṣì dúró ṣe inú ayé ẹ̀ẹ́dẹ̀jọ́ torí Ọlọ́run torí iṣẹ́ tá à ń ṣe. ẹ̀yin kì yóò kú ikú kan bí kò ṣe yé. àbí o Jésù ogún pọnú iṣẹ́ tá à ń ṣe. kẹ́ ẹ lè máa ròyìn iṣẹ́ Kristi. àbí o Jésù àbí ẹ jẹ́ kí n kúnlẹ̀ ká kí n bá bẹ̀ àwọn èèyàn ẹ jẹ́ kí n bẹ̀ wọ́n ẹ jẹ́ kí ẹ fi mí lẹ̀ mo fẹ́ bẹ̀ wọ́n ní kó lè ṣàánú mi ẹ wo nǹkan tí mo sì fẹ́ ṣe nǹkan tí mo sì fẹ́ ṣe ta ló fẹ́ fún mi lówó fi ṣe mi ò léèyàn mi ò lẹ́nì kankan ẹwà ọmọ mi náà ìgbà mi wọn ò ní lọ school máa ní wọn tọ́ bá mọ́ wọn máa lé wọn mi ò tí ì san owó ilé ìtọ́ ṣe lọ́wọ́ mi ò tí ì san pé wọ́n ní wọ́n máa lé wọn mo sọ fún ìyàwó wo mi ò lè lọ kú tọ́ bá fẹ́ lé wọn kó lé wọn tọ́ bá fẹ́ lé wọn kó lé wọn torí mi nìkan ni mi ò lẹ́nì kankan mo nẹ́bí o mo nára o bọ̀ mi ò wọ́n rí tí èmi ní kálukú ń ṣe tiẹ̀ alóhùn náà lọ́mọ tóun máa kéta fún wọn ò dẹ̀ rán mi iṣẹ́ lóòótọ́ wọn ò rán mi iṣẹ́ mo bẹ̀yìn olólùfẹ́ mi ẹ ṣàánú mi. ó mà lágbára o ẹ̀yin èèyàn ẹ gbọ́ gbogbo àlàyé tí bàbá Alebiosu tí wọ́n ṣe yìí àdúpẹ́ wípé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí owó ọ̀hún ṣe ń lọ bí wọ́n ṣe ń wọlé Ọlọ́run ní kí owó ọ̀hún kó padà pé 2.8 million naira eléyìí tí àwọn olólùfẹ́ bàbá Alebiosu tí wọ́n dájọ́ fún bàbá yìí àwa pé gbogbo ẹ̀yin olójú àánú náà tí ẹ bá ní lágbára láti ran bàbá Alebiosu lọ́wọ́ ẹ dákun ẹ bá wa reach out sí Pst Agbala Gabriel Pst Agbala Gabriel àti kẹ́yìn náà ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú ìfọmọnìyàn ṣe Ọlọ́run á túbọ̀ máa ran ẹ̀yin náà lọ́wọ́ ẹ̀yin èèyàn wa ẹ má wàá gbàgbé láti máa bá mi fi èrò tiyín náà sí comment kẹ̀sì máa bá mi share fídíò yìí kó máa lọ sí gbogbo orí ayélujára ire o.